Aláròyé máa wí o. ilé epo Nnpc ti wá nìkan la sì ń ta epo tá à ń ṣe ní Port Harcourt sí o. a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni. ilé epo Nnpc nìkan là ń ta àwọn epo tá à ń ṣe nílé ìfọpo tó wà ní Port Harcourt sí báyìí. a kò tí ì tà wọ́n síta fáwọn alágbàtà ọjà epo bẹntiróòlù káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí. bá a bá parí ọ̀kan yòókù tán tí epo náà ti wà nílẹ̀ lọ́pọ̀ yanturu la máa tó bẹ̀rẹ̀ sí í tà fáwọn oníṣòwò gbogbo lórílẹ̀-èdè yìí. èyí lọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀gá àgbà fẹ́tò ìbánisọ̀rọ̀ fún iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè wa Nigerian National Petroleum Company Limited NNPC ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kọkànlá ọdún yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìwọ̀nba epo tí wọ́n ń rí nílé iṣẹ́ ìfọpo Port Harcourt tí wọ́n kéde pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ yìí. Aláròyé gbọ́ pé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan sì kù tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ epo bẹntiróòlù tí iléeṣẹ́ ìfọpo náà ń ṣe kó tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ sí í tà á síta fáwọn aráàlú, àti pé ojú òpó táwọn alágbàtà epo bẹntiróòlù yóò máa sanwó sí kò tí ì wà ní ṣíṣí sílẹ̀. èyí àtàwọn ohun míì ló fà á tí wọn kò ṣe tí ì bẹ̀rẹ̀ síta àwọn ọjà náà fáwọn alágbàtà epo bẹntiróòlù lórílẹ̀‐èdè wa. gẹ́gẹ́ bó ṣe wí, ó ní lọ́wọ́ yìí a kò tí ì bẹ̀rẹ̀ sí í ta àwọn bẹntiróòlù tá à ń ṣe nílé iṣẹ́ ìfọpo Port Harcourt síta àti ìta síta fáwọn oníṣòwò rárá. ilé iṣẹ́ ìfọpo Dangote làwa náà ti ń ra àwọn èyí tá à ń tà síta lọ́wọ́ yìí. iṣẹ́ ń lọ lọ́wọ́ lábẹ́nú nípa ojú òpó táwọn alágbàtà epo bẹntiróòlù yóò máa sanwó sí ni. ní kété tá a bá ti parí àwọn ohun tá à ń ṣe tán la máa jẹ́ kó di mímọ̀ fáwọn aráàlú. bẹ́ẹ̀ bá rí àwọn epo bẹntiróòlù tá à ń tà síta láti ilé iṣẹ́ ìfọpo Dangote láti lọ rà á. ilé epo NNPC nìkan là ń ta epo bẹntiróòlù tá à ń rí ní Port Harcourt sí báyìí. iṣẹ́ ń lọ lọ́wọ́ láti jẹ́ kí gbogbo nǹkan bọ́ sípò kó sì wà nípò dáadáa kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí tà á síta fáwọn alágbàtà epo lórílẹ̀‐èdè yìí. ó fi kún un pé iye tí àwọn yóò máa tẹ epo bẹntiróòlù kò dúró sójú kan náà, lóòrèkóòrè làwọn yóò máa yí iye owó ẹ̀ padà. tẹ́ ò bá gbàgbé ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 26 oṣù yìí ní iléeṣẹ́ NNPC kéde pé àwọn ti bẹ̀rẹ̀ sí fọ epo jáde láti iléeṣẹ́ ìfọpo ilé wa tó wà ní Pọ́tà níbi táwọn alágbàtà epo yóò ti máa rà á ní ọ̀pọ̀ yanturu. pẹ̀lú èyí tí iléeṣẹ́ NNPC tún gbé jáde yìí, àfàìmọ̀ kó má jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà yóò tún ní láti ní sùúrù pẹ́ díẹ̀ sí kó tó di pé wọn yóò bẹ̀rẹ̀ sí rí epo tí wọ́n ń fọ̀ láti ilé ìfọpo náà rà. èyí tí ìrètí wà pé tó bá ṣiṣẹ́ owó epo bẹntiróòlù yóò lọ sílẹ̀ dáadáa. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.